àbámọ̀ tí ń bẹ lẹ́yìn apology rẹ̀ kí la apology rẹ̀ ó bí fìtínà wo ni ó dálẹ̀ gbogbo ẹ̀dá tí bá ń sọ pé ṣe bó ti bẹ̀bẹ̀ ó ti ṣe apology irú àwọn ẹni bẹ́ẹ̀ ó yẹ ká pè wọ́n jókòó ká sọ pé orí wọn ò pé wàláhì irú ẹni tó bá sọ pé ṣe bó ti bẹ̀bẹ̀ ṣe bó ti ṣe apology irú ẹni bẹ́ẹ̀ ó yẹ ká wá ẹgbà ká ná torí pé a bí pé nígbà tí ń hùwà burúkú yìí níbo ni wọ́n wà aburú àbòsí ó kún àárín gbogbo àárín mùsùlùmí àbámọ̀ tí ń bẹ lẹ́yìn apology yìí àgbákò tí ń bẹ lẹ́yìn apology yìí máa sọ bọ́tẹ́ bá ń bí gbogbo ẹni bá jáde tó bá ń sọ pé ṣèbó ti bẹ̀bẹ̀ ṣèbó ti ṣe apology ẹ bá ń bí pé nígbà tí ń bú gbogbo àwọn èèyàn níbo lẹ́yìn wà ń gbà yẹn ṣé ẹ ti kú ni àbí ṣé ẹ sí láyé mọ́ ni tẹ́ àwọn adàgbàjẹ́ra fún àwọn aláìníṣẹ́ kan àwọn aláìmọ̀ nǹkan tó kàn àwọn tí ń gbé àlàákàyè wọn bí ó domi ni káwọn ń jáde káwa máa sọ pé nígbà tó bá ti bẹ̀rẹ̀ ayé náà láàgà fún rọ̀hìm orí yìí ti dàrú nígbà tí ó ń hùwà burúkú tí ń wù yẹn nígbà tí ń wù àwọn ìwà tí ò da tí ń wù yẹn ṣèbó ní àwọn ọmọ tí wọ́n ń tẹ̀lé ṣé kò ní sọpọ́tà kò ní bàbá olówó tí ń fìnánsì ẹ̀ èèyàn wà lórí aburú ó ní àwọn ọmọ lẹ́yìn ó ní àwọn tí wọ́n ń wò tí wọ́n fi ń tọrọ pé àwọn náà fẹ́ dà báyìí ó láwọn tí wọ́n fowó support ẹ̀ tí wọ́n fowó kún lọ́wọ́ ṣé àwọn ìyẹn náà wọ́n mọ̀ pé wà tí ń wù yẹn ò dáa kí la burú kí ni àbòsí ṣé àwọn ìyẹn náà wọn ò mọ̀ pé ìwà yẹn ò dáa òkè ẹni tí ń hùwà tí ò bá dáa ǹjẹ́ nínú ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń tẹ̀lé àárín èèyàn kan tó lè pé ìwà yóò àwò support ẹ mọ́ o ìwà tí ò dáa ni ajáwọ́ o tó fi wá di pé wá ní ọmọ ó lọ́mọ iṣẹ́ àkọ́kọ́ ó lọ́mọ iṣẹ́ ẹ̀kejì ó lọ́mọ iṣẹ́ ẹ̀kẹta ó lọ́mọ iṣẹ́ ẹ̀kẹrin àwọn kan tó wọ́n ń wò bí mọ́sálùlẹ̀ àlá gẹ́gẹ́ bí àfa gbà wọ́n ń wò bí èèyàn ńlá láwùjọ wọ́n tún pàtàkì rẹ̀ lórí ìbàjẹ́ kó wá jẹ́ pé àwọn kan wá ń jáde pé ó ti sapọ́lọ́jì ẹ̀ foríjì kò kúkú sí nǹkan kan tá a fi ṣe àkúkú nípa àwọn tí wọ́n ń tẹ̀lé ń jọ yẹn tí wọ́n ń tẹ̀lé ń gbà yẹn ok tó bá jẹ́ pé ká mọ̀ sapọ́lọ́jì ni ẹ jẹ́ kí ogun wa náà ẹ jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ tí wọ́n ya òye sí gbòòrò tí ò bá ti sí ìyà fẹ́ni bá hùwà burúkú kẹ́yẹ́ kọ́pọ̀lọpọ̀ ọ̀dọ́ náà ya òye sí gbòòrò kí ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ máa bú ilé bàbá oníkálukú kọ́pọ̀lọpọ̀ ọ̀dọ́ máa bú ibi tí àfọ́ oníkálukú kọ́pọ̀lọpọ̀ ọ̀dọ́ máa bú káwá máa sọ tẹ́ bá ti wá fẹ́ mu tí àbá ti fẹ́ jẹ́ káwá máa sọ pé ṣèbó ti bẹ̀yìn kílẹ̀ tún fẹ́ gbà ẹjẹ́ ó parí ẹ gbọ́ mi ẹni yìí àwọn kan náà ń bẹ lọ́wọ́ rẹ̀ tí ń fìyà jẹ ó ní wọ́n bú òun ẹni yìí àwọn kan ń bẹ lọ́wọ́ rẹ̀ tí ń fìyà jẹ ó ń sọ pé àwọn èèyàn bú òun ẹ dákun ǹjẹ́ ó yẹ agbépò kó sọ pé èèyàn kan tọ̀lé ẹ dákun ǹjẹ́ ó yẹ agbépò ẹni tẹ́nu rẹ̀ ń rùn olóòórùn kó náà tún wá rí èèyàn kan kó sọ pé dẹ̀tí ìwọ tó yẹ pé iṣẹ́ tó gbámú iṣẹ́ ti tiẹ̀ ni pé kó ba ayé èèyàn jẹ́ kó bú èèyàn kó fún lórúkọ tí ò kí ṣe tiẹ̀ kó rán sílé kó gba ìjọmọlúàbí rẹ̀ jẹ́ kó yaṣọ ọmọ lọ́rùn kó tọwọ́ bọ inú mọ̀lẹ́bí rẹ̀ kó bú kó sọ pé oní pápásì kó sọ pé kèfèrí ni kó sọ pé kinní kan ni iṣẹ́ ti tiẹ̀ nìyẹn káwọn bú ìwọ bóyá bú ìyá rẹ̀ àbọ̀ bú bàbá rẹ̀ kí wọ́n wá mú ẹni tó bú ìyá rẹ̀ tó bú bàbá rẹ̀ kí wọ́n wá dé mọ́lẹ̀ àwọn ẹni tí wọ́n wá bú níjọ́ tí àwọn afẹ́ gbẹ́ ẹ mú tọ́fẹ́ lù ẹ́ ó wá ń fẹ́ káàkiri àwọn tó yẹ wọ́n ti dàrú àwọn ọlọ́pọlọ dúdú káwọn náà tún wá máa jáde pé ṣèbó ti bẹ̀bẹ̀ ṣàbòsí kọ́ nìyẹn alukóhánù fẹ́ ká ṣàbòsí alukóhánù sọ pé àlẹ́ àǹfù bẹ́ẹ̀ àǹfì béèyàn bá dédé nǹkan téèyàn bá ṣe fún yín òun ni kẹ́ ẹ ṣe fún padà má ṣe
má ṣe ju dédé nǹkan tán bá ṣe fún ẹ lọ. Dédé nǹkan tán bá ṣe fún ẹ má ṣe jù lọ o. Béèyàn bá gbá ẹ létí dédé, béèyàn bá máa àǹfù bílẹ̀ àǹfù, bá gé ẹ nímú, dédé mú yẹn tẹ́ bá fẹ́ gbé sórí òṣùwọ̀n ṣẹ̀ríà, dédé bí tí wọ́n ti dá gé ẹyẹn náà ni kó tún dá gé. Àlẹ́ àìnù bílẹ̀ àìn, béèyàn bá ti ẹ̀ṣẹ́ bọ̀ ẹ lójú bí. Ẹ dákun, wèrè orí burúkú tí wọ́n ń ṣe yẹn, ta ni ò ní wèrè yẹn lára léjẹ̀? Ta ni wọ́n dá lọ́mọ tó le lọ́mọ líle? Ta ló gọ̀? Ta ni ìgbà tí wọ́n ń jáde bọ̀, tí wọ́n ń dàgbà bọ̀, ta ni ò ní wèrè lórí? Ẹlòmíì ń bẹ nílùú èbó, wèrè tí ń bẹ lára ẹ̀ ó ju tọmọ tí ń fa gbónú ghetto lọ. Àmọ́ wọ́n wò pé kí la fẹ́ fi ṣe? Ta ni ò mọ̀ pé ká búyàn, ká ṣépè fún yàn? Ẹ wá fi súnà, ẹ wá fi borúkọ àwọn èèyàn jẹ́, ẹ fi búyàn, ẹ fi balẹ̀ jẹ́, ẹ fi bọ̀nà jẹ́, ẹ wá ń bẹ àwọn èèyàn lẹ́yìn, ẹ wá ń pe àwọn èèyàn lẹ́yìn, ẹ̀yin sọ pé ẹ̀ ń ṣe dáadáa ni. Gbogbo ẹni bá ń ṣe dáadáa láyé tó bá jẹ́ pé tọlọ́run ọba ló ń ṣe, níjọ́ tó o bá sọ̀rọ̀ sí yẹn tó bá jẹ́ pé nítorí tọlọ́run ni, o ò ní kí pẹ̀lẹ́. Gbogbo ẹni bá wá lọ ń bẹ àwọn èèyàn lẹ́yìn lórí ọ̀rọ̀ yìí tó wá ń bẹ pé ìwọ ló ṣe, ìwọ ló hùwà burúkú yìí, ó wá lọ ń bẹ àwọn èèyàn lẹ́yìn pé ẹ dákun ẹ foríjì mi, kí ló ṣe? Báwo làwọn èèyàn, kí ló dé tá ń ṣàbòsí náà? Kí ló dé tá máa ń ṣàbòsí? Kí ló dé tá bòsí wọ̀ wá lẹ́rù? Kí ló dé tá bẹ̀rù Ọlọ́run ọba? Kí ló dé tá rántí ijọ́ tó máa kó àwa àtọlọ́run ọba nínú sàréè? Kí la fẹ́ fi rọ́ ṣe? Kí la fẹ́ fi pé ká ṣáìdì èèyàn ká fi jẹ̀bi Ọlọ́run ọba? Ká ṣáìdì èèyàn kan ká wá fi bẹ̀ ká fi ba léèyàn kan jẹ́. Ká fi lọ kò bínú Ọlọ́run ọba. Àwọn fìtínà, ẹ má gbàgbé kó láwọn ọmọ. Bẹ́ẹ̀ ni, ó ní àwọn ọmọ. Ìyẹn bá iṣẹ́ débi kó tún ní ọmọ iṣẹ́. Ìyẹn bá iṣẹ́ débi kó ní backup. Ẹ má ṣí ẹ live yẹn dákun. Gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe tẹ́ ń tẹ like and love orí burúkú kò ní bá yín. A mọ̀ pé olólùfẹ́ òdodo ni. Bẹ́ẹ̀ yóò bá ti ṣí eléyìí tá ń sọ yìí. A jẹ́ pé mínírun ló jẹ́. Òun náà ń bẹ nínú wọn nù ni. Tó o bá fẹ́ ti jẹ́ mínírun, yìí tá ń ṣe yìí, ó yẹ kó mọ̀ pé nínú nǹkan tó tíyàn máa ń ṣí ẹ̀, tíyàn sì máa ń tẹ like sí ni. Torí pé wàá rí pé ó dà pé page kan náà lájọ wà báwọn. Èèyàn bá ọ̀rọ̀ burúkú débi pé ó ní ọmọ iṣẹ́. Ọ̀rọ̀ yẹn mo kàn jókòó lé mo kàn ń ro náà ni pé àwọn èèyàn ṣe wá fẹ́ yọ alábòsí èèyàn báyìí. Kí ló dé táwọn èèyàn rí báyìí? Kí ló dé táwọn èèyàn bẹ̀rù Ọlọ́run? Kí ló dé táwọn èèyàn bẹ̀rù ọjọ́ àti sùn? Bó o tiẹ̀ bẹ̀rù Ọlọ́run bẹ̀rù sáré. Bó o tiẹ̀ bẹ̀rù Ọlọ́run ó sàmọ́ pọ̀ kú bẹ̀rù sáré. Tọ́rọ̀ bá wá ti dé sí ọ̀rọ̀ yẹn, ṣé bó ṣe yẹ kó ṣe ṣe, dájọ́ ẹ̀ bó yẹ kó ṣe dá. Ẹ bá ń bi gbogbo ẹni tó ń sọ wípé ẹ fi ilẹ̀ ó ṣáà ti tọrọ àforíjì kí lẹ fẹ́ ṣe. Ẹ bá ń bi wọ́n pé èwo ni wọ́n lè bú ìyá rẹ̀, kí wọ́n yẹ̀yẹ́ ìyá rẹ̀ níta, kí wọ́n yẹ̀yẹ́ bàbá rẹ̀ níta, kí wọ́n wá da kán ya aṣọ bàbá rẹ̀ níta, kí ẹni tó ya aṣọ yẹn níta kó wá wọnú ilé wa kó wá mọ kúnlẹ̀ pẹ̀ dápẹ́ mọ́ bínú. Ta ló lè gbà? Èèyàn ń hùwà burúkú débi pé ó ní ọmọ iṣẹ́. Mò ń sọ látẹ̀kan mò ń tẹnu mọ́. Èèyàn ní ọmọ iṣẹ́. Kí la fẹ́ gbà mẹ́? Kó ní ọmọ iṣẹ́ ò kìí ṣe ẹyọ kan, kìí ṣe méjì. Ǹjẹ́ àwọn ọmọ iṣẹ́ yẹn wọ́n ń rí gẹ́gẹ́ bí ọ̀gá, wọ́n ń rí iṣẹ́ yẹn gẹ́gẹ́ bí iṣẹ́ olóríire, wọ́n ń rí iṣẹ́ yẹn gẹ́gẹ́ bí iṣẹ́ àṣeyọrí ńlá kan. Wọ́n àtàṣe iṣẹ́ burúkú yẹn, wọ́n àtàṣe mọ́ súnà. Ṣé súnà Ànábì ní ká bú yẹn ni? Ẹ gbé orí burúkú, ẹ gbé orí burúkú, ẹ fi ti ẹ̀sìn. Tẹ́ bá déwájú, tẹ́ bá dé ẹ̀yìn, ẹ sọ pé àwọn ọ̀tá ẹ̀sìn ni. Ẹ sọ pé àwọn ọ̀tá súnà ni. Súnà wo ta ló tako súnà? Ta ni ò ní irùngbọ̀n? Ta lásọ rẹ̀ ta ni ń wọlẹ̀? Ta ni ò kí kírun? Ta ni ò kí gbàwẹ̀? Súnà, ó yá ẹ mú súnà mi wá. Ẹ mú súnà mi wá. Kí ló dé
later kan wọ́n máa kan dà nǹkan rú ẹni tí wọ́n ń dà nǹkan rú yìí tí ń dá fìtínà ilẹ̀ tí ń dá wàhálà ilẹ̀ tí ń dá mùsíbà ilẹ̀ tí ń dá àgbákò ilẹ̀ àwọn kan wá ní máa bọ̀ wọ́n gbà mọ́ àwọn accommodate ẹ̀ ẹ gbọ́ wọ́n accommodate ẹ̀ wọ́n pè léèyàn wọ́n sọ fún pé èyí tó ń wù ìwà burúkú ni wọ́n sọ fún pé ìwà tó ń wù yìí o ìwà burúkú ni ẹlòmíì á sọ pé ṣe bó ti bẹ̀bẹ̀ kílẹ̀ tún fẹ́ gbà wallahi alazim àwọn èèyàn ṣe rí alhamdulillah Ọlọ́run mo dúpẹ́ wípé mo jẹ́ ọmọ bàbá alágége ilé kéw àti ní gbogbo ọ̀nà mo mọ bàbá alágége bàbá alágége ò kì í ṣe èèyàn kan tó jẹ́ pé bóyá ó bàjẹ́ ní gbangba ó wá bá wọn ní kọ̀rọ̀ ó wá máa dọ̀bálẹ̀ àwa ò kì í ṣe èèyàn burúkú o tó bá ń wo àfáwà lọ́ọ̀kan kìnìún ló pè wọ́n àmọ́ tó bá súnmọ́ wọn táníyàn tiẹ̀ bá dáa ẹni táníyàn rẹ̀ bá burú kìnìún ni bàbá alágége máa ń tó wọ́n máa ń jẹ́ fún. àmẹ́ni tó bá sọ pé ó yàwé tíwà rẹ̀ bá dáa bàbá alágége ó jẹ omi tútù fún ẹ. nígbà tí ọ̀rọ̀ yìí ń bẹ̀rẹ̀ mo ní mo mọ gbogbo géèmù yìí o wàláhì mo ti sọ̀rọ̀ yìí bóyá bí 3 years back mo ní mo mọ gbogbo géèmù yìí o or 4 years mo ní mo mọ gbogbo géèmù yìí o mo ní mo mọ o èmi àti Alhaji Abdulrahim ó wà ní London lájọ máa ń sọ̀rọ̀ yìí tá bá wà lórí program báyìí mo ní wàláhì mo mọ gbogbo géèmù yìí o mo ní tó bá ṣe gbogbo nǹkan tí ń ṣe lọ yìí tó bá ṣe tán mo ní yóò padà wá sọ pé òun bẹ̀bẹ̀ wàláhì lazim níjọ́ yẹn mo wá ń sọ fún àfà Albabo wí àrúhù mo wá ń sọ fún àfà yẹn pé ìgbà yẹn la máa ń ṣe àwọn a máa ń ṣe àwọn wáàsí kan tá máa ń post ẹ̀ mo wá ní ṣe mo ní à ń ṣe bá ṣe ń ṣe lecture tá à ń ṣe gbogbo ẹ̀ tó yìí mo ní àbẹ́ ẹ̀yẹ ẹwọ́ ọmọkùnrin tó ń búyàn yìí àfà Abdulwahab àrúhù ẹwọ́ ọmọkùnrin tí máa ń búyàn tí ń ṣe kíní mo ní ṣe mọ́ pé tèmi náà bá fẹ́ di pé mo fẹ́ ní followers tó pọ̀ gan lẹ́ni téèyàn 1000 wọ́n mọ̀ wò mí lẹ́ẹ̀kan mo ní àwọn ọmọ lè ṣe wọ́n ní bò ní mo ní ó ṣe wá lé bẹ́ẹ̀ mo ní ibi tí ọkọ̀ kéw ní ọkọ̀ mọ̀ bú náà kí n kọ́kọ́ mọ̀ bú àfà mi náà ẹni tí wọ́n ń sọ yìí kéw markazi ń bẹ láre bí ò tiẹ̀ yé bó jẹ́ ìsọwọ́ alifu náà ló ké bí ò yé bó jẹ́ ìsọwọ́ bá náà ló ké ó ṣàgbà mímọ̀ yẹn ó gbà lára ara Sheikh Adam ẹ dákun bí gbogbo nǹkan ò bá wá bí Sheikh Adam níbi okay ẹni kí wọ́n máa tọrọ dáríjì àbí kí wọ́n máa foríjì kí ni nǹkan tó fi yín lọ́kàn balẹ̀ pé àwọn tí wọ́n ń bẹ láyé tó bá foríjì àwọn tí ń bẹ lálì kìyàmọ̀ tó dìfẹ́ mi wọ́n lè foríjì tí ẹ̀rọ ni ó bú ẹni tí ó ṣẹ̀ ó bú Sheikh Adam rahmatullahi alayhi wọn kì í ṣe Ọlọ́hun àfáà wa ni wọn àmọ́ yíyí wọn ni tó bá jẹ́ pé ọmọ Haúsá ni Sheikh Adam ni àwọn Haúsá ò mọ̀ gbé wọn gẹ́gẹ́ báyìí ni ó wá bú Sheikh Adam ìbú Sheikh Adam tó bú Sheikh Adam yẹn bàbá yẹn o ẹ mọ̀ ẹni tó ti kú kò fèsì kò bú ẹ padà àbí bẹ́ẹ̀ kọ́ ni ó wá sọ pé ó fẹ́ túbá ẹni tó bú tí ó fèsì tí ó rí tó sọ pé ó fẹ́ túbá tó bá túbá lọ́dọ̀ rẹ̀ kí ló fún ẹ l'assurance kó foríjì ẹ láti kíyámà kí ni nǹkan tó fún ẹ l'assurance àwọn aburú tí ń bẹ lẹ́yìn ìtúbá tọ́pìkì nìyẹn mo kọ́kọ́ ka àwọn iṣẹ́ tí wọ́n ṣe okay ẹ wá gba ìtúbá kò dé court kò sẹ́ni tí ò lè foríjì yàn ta ló fẹ́ pààyàn ṣé mo níná ni bàbá àmùdí makazo níná ìkan nínú àwọn àfáàwò níná kò séyàn ká tó níná pàápín ike àmófìyà jẹ ẹ̀wọ̀n náà ni nínú pàápín yìí ará àwọn èèyàn wa tí wọ́n ti rán àwọn èèyàn lọ sẹ́wọ̀n ará àwọn èèyàn tí wọ́n ti rán àwọn èèyàn wọ́n rán àwọn èèyàn wa lọ sátìmọ́lé ó yá ó ti dé látàtìmọ́lé kílẹ̀ tó fẹ́ gbà kí ló tún kù mọ́ àbí so tá bá ń sọ pé kò apology o kò ṣe kinní kan má sì wá gbọ́ àní gba apology rẹ̀ àmọ́ ní bá ṣe gbà
kò sí ike pé bóyá rí apology o wàhálà dé ni gbà àmọ́ níbí yóò ṣe gbà kò sẹ́ni tó níná kò sẹ́ni tí ń bá àwọn tí wọ́n ń bẹ ní ìcháàjì náà kò sẹ́ni tí ń bá wọn sọ̀rọ̀ pé tó bá ti dálì kí á mẹ́bàá fi síná ni o àmì tàbí pé bóyá àárí bribe àárí wọn bribe kò sí àmọ́ èyí tí mo fẹ́ yọ níbi ọ̀rọ̀ ni pé okay ẹ̀yin tẹ́ aburú tí ń bẹ níbi pé àwọn èèyàn sọ pé àforíjì ẹ kó lọ bẹ́ẹ̀ àforíjì ẹ lẹ́nu ẹ máa share life yìí àforíjì ẹ kó lọ bẹ́ẹ̀ lẹ́nu kan aburú tí ń bẹ ńbẹ̀ ni pé àwọn ọmọ tó ti kọ́ àwọn náà dìde wọ́n sì ní hèmù pé bọ́n yẹ foríjì ọ̀gá àwọn táwọn náà bá ṣe wèrè tó jù bẹ́ẹ̀ lọ wọ́n foríjì àwọn náà tí wọ́n ò dé lẹ́jọ́ èyí tó ń jẹ́ aburú níbẹ̀ aburú tí ń bẹ lẹ́yìn rẹ̀ ni wípé tí wọ́n bá fi lè sọ pé òkè kó lọ bẹ́ẹ̀ mo foríjì ẹ o gbogbo nǹkan tó bá wí ẹ̀rí kó lọ́wọ́ ṣe o òbá àti ẹ̀ mọ́ ṣe kankan mọ́ kẹ̀kẹ́ bí o mo sáà ti foríjì ọ́ mọ́ bá tiẹ̀ lọ o kò sí kíní kan ìwà àgọ̀ ni ìwà ẹni tí ò mọ nǹkan tí ń ṣe ni kí ló fẹ́ withdraw ọ̀rọ̀ yẹn kúrò nílé ẹjọ́ fún bí a ṣe wà yìí mo bá yẹn kan rálé ó lè ní ó wá fọ́ ilé yẹn ó wá wọlé yẹn ó ká gbogbo wáyà inú ilé yẹn Ọlọ́run wá nìkan mú nínú àwẹ̀ ni wọ́n wá gbé lọ sí court àwọn ọlọ́pàá yẹn mo wá ní kán bá mi mú dání mo ní kán bá mi charge sí court ẹ dákun sí mo fẹ́ pa ni wọ́n wá bá mi charge sí court níjọ́ tí mo wá kọ́ lọ sí court fídíò yẹn wà lọ́wọ́ mi báyìí o ìjọ́ tí mo kọ́ lọ sí court no ìjọ́ tí wọ́n kọ́ gbé wá èmi ò lọ court mo wà ń lọrin prosecutor yẹn ń pè mí pé why you did not come Mr. Kinikan we have been expecting we did not see you mo ní àmọ́ wà ń travel ni pé kíní ọ̀n dá padà ọ fún wa láwọn dáadé tì mí nígbà tí màá débẹ̀ àkọ́kọ́ ni pé ó wà ní àhámọ́ yẹn fún odidi oṣù bí ábí méjì ni nígbà tí mo wá lọ sí ààyè yẹn tí mo wọnú court ẹ gbọ́ tí mo àjòkó tí wọ́n máa mú wọn wọlé tí máa yú bọ̀bọ̀ yẹn báyìí bọ̀bọ̀ yẹn ti in fact ẹni tó lómi lára ọlọ́mọ fi wá sáà mọ́ ó ti sì pátápátá rẹ̀ mi ò dá mọ́ ó ti dìdàkudà ẹni tá pé dread ló wà lórí ẹ̀ wọ́n ti fa irun orí ẹ̀ dànù gbogbo ojú ẹ̀ ti kó wọlé lẹ́ẹ̀kan náà mo kí fóònù mọ́lẹ̀ ẹni tó nílé ẹ wá o ṣé ẹ sì fẹ́ rán bọ̀bọ̀ yìí lẹ́wọ̀n àbíbò ni èmi ò bá yín rán lẹ́wọ̀n o èyí tí mo rí mùsùlùmí lèmi ẹ̀mí mi ò gbé mọ́ o mo fẹ́ lè mọ sunkún fún lẹ́ẹ̀kan náà ojú ẹsẹ̀ náà ni adájọ́ láti sọ pé kí n lọ fáìlì kinní kan wá fọ́ọ̀mù kan mo fáìlì mo dẹ̀ sọ mí tẹ́ pé mi ò ṣe mọ́ ẹ bá mi yọ̀ǹdẹ̀ yóò kó ní tiẹ̀ wájú ìyà tó jẹ́ yìí náà ti tó bá ṣe gbogbo nǹkan tó bá pàdé kọ́lọ̀ ń fi yẹ̀ jẹ́ ẹ dákun ṣé wà Islam kan jù yẹn lọ eléyìí náà kò sí ìyà kan kò sí iná kan téèyàn kan ó fi yàn kan ṣe máa sọ kò sí iná kan tí wọ́n fi yàn kan sí àwọn àfáà wo níná kan ẹ bá máa tẹ like and love àwọn àfáà wo níná kan àwọn àfáà wo ní fìtínà kan àmọ́ tí wọ́n bá ń dó lórí ọ̀rọ̀ yìí pé ní jùlẹ̀ báyìí wọ́n protect dignity wọn wọ́n fẹ́ protect orúkọ wọn wọ́n fẹ́ protect ìjọmọlúàbí wọn wọ́n fẹ́ protect iṣẹ́ bàbá wọn wọ́n fẹ́ protect iṣẹ́ tàwọn náà wípé kó tọwọ́ bọ ìwé kí ló lè ń bẹ̀ ibi tẹ́ ń wá àwọn èèyàn lọ tó dé ó dáàrin kan ẹ sọ pé ọ́fíìsì yìí nílé ẹjọ́.